Daniel yìí láyà o láti Ondo ló ti lọ́ọ́ fìbọn Onike jalè níjẹ̀bú. Ọjọ́ ti pẹ́ tí wọ́n ní géńdékùnrin kan Daniel Ìwàlòkun ti ń han àwọn èèyàn agbègbè Àlà níjọba ìbílẹ̀ Odò Ògbólú nípínlẹ̀ Ògùn léèmọ̀. Ọ̀pọ̀ ló sì gbàgbọ́ pé ẹrú ikú yìí ní ìbọn lọ́wọ́ àti pé oníṣẹ́ ikú ni. Kò sẹ́ni tó mọ̀ pé ìbọn pọ́npọ́ tó fi ń ṣe wọ́n ní ṣùtá kì í ṣe ìbọn gidi, fẹ́ẹ̀kì ni. Àfi nígbà tọ́wọ́ pálábá rẹ̀ ségi láìpẹ́ yìí tọ́wọ́ bá láṣìírí bá tú. Nínú àlàyé kan tí ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò Ogun State Community Social Orientation and Safety Corps tí wọ́n tún ń pè ní SoSafe, kọ̀mándàǹtì Sọjí Gonzalo tó gbẹnu alukoro wọn Moruf Yusuf sọ̀rọ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 22 oṣù kínní ọdún yìí ló ti jẹ́ kó di mímọ̀ pé ọmọ bíbí agbègbè Ìlàjẹ níjọba ìbílẹ̀ Ìlàjẹ nípínlẹ̀ Ondo ni afurasí ọ̀daràn yìí. Àwọn ẹ̀ṣọ́ SoSafe ti ẹ̀ka Ìjẹ̀bú ni wọ́n sì mú un. Nínú ìwádìí tí wọ́n ṣe, wọ́n lọ́kùnrin yìí jẹ́wọ́ pé òun nìkan lòun ń dá hùwà láabi lágbègbè náà pẹ̀lú ìbọn Onike ọwọ́ òun ń jalè, ó ń lọ́ni lọ́wọ́ gbà, ó sì ń fìbọn náà ṣẹ̀rùbà àwọn tí wọ́n bá kó sákóló rẹ̀. Wọ́n tún lọ́pọ̀ ìgbà ló máa ń dá wàhálà sílẹ̀ ládùúgbò tó sì máa ń halẹ̀ pé ẹni bá kó òun lójú yóò kàn fikú ṣèfàjẹ lásán ni. Èyí sì ti mú kó di ẹ̀rù jẹ̀jẹ̀ ságbègbè ọ̀hún. Ṣá àwọn SoSafe láwọn ti parí ìwádìí yìí lórí afurasí ọ̀daràn yìí, wọ́n sì ti fi òun àti ìbọn ọwọ́ rẹ̀ ṣọwọ́ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Ọbalẹ́ndé tó wà níjẹ̀bú Òde fún ìtẹ̀síwájú ìwádìí. Láti bẹ̀ ni wọn yóò ti wọ́ ọ déwájú adájọ́ láìpẹ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.